nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú síkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájàṣẹ́kù alájẹpamọ́ lẹ́ni. Olórí púpọ̀ lọ́tọ́ pẹ̀lú bẹ̀rẹ̀ yẹn dà. Pẹ́rẹ́bẹ́ sórí páláyé bàjẹ́ yẹn sórí pé ṣòfò dànù ẹ̀dá ni ẹ́ ìwọ ló bá olójú ẹ̀yìn wọn láìkí bọ̀dá Sàámú ní bọ̀dá Sàámú tó jẹ́ pé torí ẹ̀ ló ṣe ń ní mi lára nínú ilé yìí tó máa jẹ́ kí a mọ̀ pé ìwọ kẹ̀ kí olùfẹ́ fi bọ̀dá Sàámú ṣe bọ̀dá Sàámú kì í ṣe spẹ́ẹ̀kì àṣẹ pé irọ́ ló ń pa wo bí irọ́ ló pa sórí feelings wèrè tó ní fún bọ̀dá Sàámú yẹn ó máa bẹ́tà kan tètè lé dànù sí torí kò lè work gbọ̀kọ̀gbọ̀kọ̀ oníranù kò ní ìkan ló máa rún wọn ọ̀dẹ̀ ìdí ara ó bá mi nù lẹ́yìn ni kò dẹ̀ sí nǹkan tí wọ̀ àbí anybody máa ṣe bọ̀dá Sàámú tó ń sọ yẹn máa fẹ́ wọn kò dẹ̀ sí nǹkan tẹ́nibọ̀dì yín máa ṣe sí. Yes. Kò sí nǹkan tẹ́mi fẹ́ ṣe sí. Pẹ̀lẹ́bẹ́ màá jẹ́ kó mọ̀ pé mo lè ṣe mẹ́wàá èmi ni wọ́n jókòó sí ìgbà tó ń sọ pé kò sí nǹkan tẹ́mi fẹ́ ṣe o máa fẹ́ bọ̀dá Sàámú wọ́n bí irọ́ ló pa sórí sìn mo ti ẹ̀ ń pariwo mo jẹ́ kí everybody mọ̀ mi ò yọ àpá tí mo fẹ́ sọ ìsọ̀ sórí nínú lẹ́yìn Pẹ̀lẹ́bẹ́ máa ní ẹ lára máa fi ayé máa fi sú ẹ nǹkan tí màá ṣe fún ẹ ààrẹ akọ olórí burúkú ọ̀hún onírànú ìdún ẹ̀rí bó ṣe rí nǹkan nìkan ló máa fọ́ọ̀rí ẹ mọ́ gírí dànù ẹ̀rí bó ṣe rí ọ̀dẹ̀ òpònú alára àgbẹ̀ ìdún. Ìfẹ́ bá mi yà jẹ mí o èmi lè dé ọ̀rọ̀ sọ̀rọ̀ sí tó tó eléyìí. Wá. Ṣó lọ ṣe ibo ló ti rí báàgì yóò jí ni. Irú ọ̀rọ̀ òkú olúwo lè bá mi sọ yẹn. Àbọ̀ lórí burúkú ní ìní bùrọ̀ Sàámú. Báwo lè ṣe máa sọ fún pé mo lọ jí báàgì? Kí bá ṣe èèyàn ọmọ ìná? Àdé ṣé odidi ọba community orí èwo sọ pé orí ẹ̀ burú? Ẹ ti bàjẹ́ ju èèyàn ọmọ kéékèèké sẹ́yìn. Sọ́ni tí yóò fẹ́ dàrú. Ayé yóò fẹ́ dàrú bọ̀dá Gani àbí kí ló ń pè yín? Nísìnyí náà kí ló ṣẹlẹ̀? Ṣé bọ̀dá Gani ló ń bú bẹ́ẹ̀? Òpó ọ̀nà ìwọ náà dá sọ̀rọ̀ mi àbí àbọ̀ àbá lọ́rọ̀ tiẹ̀. Orí ẹ bàjẹ́. Gbogbo eléyìí tó sọ tẹ́lẹ̀ kò sí tọ́dún mi bẹ́ẹ̀. Ṣọ́sẹ́ fẹ́ pé wọn mọ̀ pọ́pọ́ náà lòun. Tó wo ṣuṣuṣuṣu tó fẹ́ ibú ara bú. Má bínú jàre igi ó ṣe. Kí ni túmọ̀ eléyìí? Ẹ má bá ń bẹ o. Ẹ dẹ̀ má bú. Má bínú jàre ìjọ tó rọ Ọlọ́run bó ló ti rí báàgì. Ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ni. Èmi ni mo ṣí ṣọ́ọ̀bù sí junction yẹn. Èmi ni mò ń ta báàgì àti bàtà níbẹ̀. Ṣọ́ọ̀bù mi ni mò ń lọ. Ní junction yìí. Now. Lápá òsì báyìí. Bẹ́ẹ̀ni. Ṣọ́ọ̀bù tó sílẹ̀ kékeré báyìí. Yes, my shop. Tọ́kọ́ bàtà sí i tí bàtà wà wájú ẹ̀. Tá gbàbẹ̀ kọjá sí i tí bàtà wà wájú ẹ̀. Ó ní ṣọ́ọ̀bù ẹ̀ nìyẹn kò sí wàhálà. Àwọn báàgì fáyìn o. Àwọn báàgì ẹlẹ́ ló ní. Eléyìí tẹ́ bá fẹ́ ni ó ní 20 wà ń bẹ̀, ó ní 5 wà, ó ní 6 wà, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Ó ní 6 dà bí àwọn ní 6 dà. Kí n ti yín? Kí n ti yín? Eléyìí ẹ máa like ẹ. Eléyìí fine àbí? Ó fine dáadáa. 6K ní àbí? Bẹ́ẹ̀ni. Jálẹ̀ kò dín kọ́bọ̀. Kò dín kọ́bọ̀. Bẹ́ẹ̀ni. Báńkò 6,000. Kò sáàmù. Wọ́n ló lówó ní orí òpè ni. Fún lówó, fún táyé ń pè é lóko náà nìyẹn. Gbà 6K. Ẹ ṣe Sàámú Alájẹ lẹ máa jẹ o. Ẹ̀yin lẹ máa kọ́kọ́ ṣẹ̀ mí lọ́wọ́ lẹ́yìn. Bẹ́ẹ̀ni pẹ̀lẹ́ lọ́ra jàre. Ṣọ́ọ̀bù tó gbà yẹn. Ṣọ́ọ̀bù tó wà bẹ́ẹ̀ ìgbà tó fẹ́ gbàbẹ̀ lálẹ́ láńlọ́ọ̀dù yẹn ó ní òun máa pe èèyàn kan. Bẹ́ẹ̀ni wọ́n sọ bẹ́ẹ̀. Pé tóun bá pe ẹni yẹn lòun máa tó mọ̀ bóyá òun máa gbowó lọ́wọ́ àbò wọn ò ní gbowó lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n tẹ̀ ti gbowó lọ́wọ́ mi. Èmi ni wọ́n pè èmi náà pè ṣé o láìkí ṣọ́ọ̀bù yẹn. Mo láìkí ẹ̀ pa mo ń tàn bẹ́ẹ̀ mo láìkí ẹ̀. Ṣọ́ọ̀bù yẹn bọ́ sí títì ó bọ́ sí títì pẹ̀lẹ́ máa wá ṣọ́ọ̀bù mi. Èmi ni wọ́n pè tí mo sọ fún ọ wípé kán má wọ̀ọ́rì kan gbé fún ẹ tó rán dún pé ìwọ ni. Ṣé wàá rí ṣọ́ọ̀bù tó gbà yẹn o lọ́wọ́ mi o ẹlòmíì bọ́ bẹ́ẹ̀ o gbogbo owó tó ti kólẹ̀ wọ́n máa dá padà èlò ló sọ bẹ́ẹ̀ in fact wọ́n máa gba ṣọ́ọ̀bù máa fi owó kún owó ẹni tó fẹ́ gba ṣọ́ọ̀bù yẹn ó kéré jù
màá fi 200,000 naira lé sí iye tó san ìwọ tó rí o mo ṣáà ti fún ẹ lówó ṣé mo ṣáà kọ̀ ó fún ẹ kò sí wàhálà nípa. alọ́rọ̀ tó kù ta fẹ́ sọ ni bọ́dá inú ọmọ wọ̀rẹ́ mi àti ẹ̀ ò lọ́rọ̀ mi àti ẹ̀ ò lọ́rọ̀ ó ṣí èrè. lọ́ọ̀gì wọ́n lọ kí wọ́n má lè ṣe kankan nínú community láì gbọ́dọ̀ bọ̀dá Sàámú kọjá abirú kí lélẹ̀ ìbá ẹ lọ mọ̀ rógo láyé mi o. ẹ káàsán o ẹ káàsán lé o ẹ káàsán o. ẹ tún ti dé olórí bú orókó ẹ ti ní uniform tẹ́ fi ń jalè ni. ẹ káàsán ó pè bí ẹ̀mẹ́ta ẹ dẹ̀ tí mo bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ fẹ́ wá bọ́gù tẹ́ ẹ bá sọ pé ẹ káàsán ẹ bá ti pè lẹ́ẹ̀mejì tí wọ́n bá ti dá ẹ̀kan bẹ̀ wọlé any room gbà ẹ lọ já. bọ́dà Sàámú ṣe máa lẹ́yìn mọ̀ mi ẹ dojú mi mọ̀. ó ní lóòótọ́ ṣá. lè sí. ó ní ẹ fún mi 1,000 kan bẹ́ẹ̀. ó ní ṣá ẹ rí pọ́mọ ẹ̀ ní. ọmọ ìsí. òun náà yà sówó ni. ọmọ ìsí èsì nú rẹ̀ ìyá ibi kò sí nú rẹ̀. bàbá ẹ̀gán sí bẹ́ẹ̀. bàbá lákù bàbá ẹ̀gán kò sí. sọ ìran ẹwà náà bàbá méjèèjì yẹn àbó ṣí ere ní. àwa gan tá a jẹ́ fámìlì kan nù wọn gan mi ò fi ṣàkọrí. mi ò fi ṣàkọrí kí ló wá nù bí. bọ́dà Sàámú máa wá síbi dáadáa ok ìdí àrà ni mo béèrè sá. orí ẹ ló dàrú ìdí àrà ni mo gbé pọ̀n yìí. ọ̀sẹ̀ kí ni adínú tiẹ̀ fún yàn ní ìṣẹ̀lẹ̀ wọ́n mà kan ní fẹ́ fún ní báàgì tẹ́lẹ̀ wọ́n mà kan ó ṣe bẹ́ẹ̀ dé wọ́n máa ń dẹ̀ dá gan ẹ̀wọ̀n kìí yàn bá ń ṣọjọ́ bí at times wọ́n máa ń dá kéèyàn fún yàn ní nǹkan it will go a long way mi ò fún màá mọ́ wọ́n ló ti fọkọ ẹ̀ lẹ̀ ṣé mo wá parọ́ ni no ṣé mo parọ́ ni. ẹ ká sọ ṣe ọ̀pá bros Sàámú ẹ káàbọ̀ fine mo etí mi lága ni. pẹlẹbẹ ló ti tún gbàwọ ẹwọ ni. ó yé mi o. ṣé pẹlẹbẹ ni. This is real you. Of course. Wàá tutù o. Gan. Ṣé ṣẹlẹ̀? Bàdà. Pẹlẹbẹ. Tí mo fún ẹ. Jani Jani ti dé. Sàámú kéde. Ìrìn tó rìn ní mo yẹ fún ọkọ ṣe àì ládàbí àwọn Indian movie ó ní mo yẹ fi Jani máa sí 20,000 múra mo ṣe rà bẹ́ẹ̀. Kí ló ṣe yín? Ó fẹsẹ̀ kọ yín ẹ̀yin náà yẹ báyìí ẹ̀yẹ báyìí abẹ́wò ní wèrè ṣé wàá lọ gẹ́ẹ̀tì omi. Bọ́dà Sàámú like ṣé ẹ fẹ́ kí n bá yín gbé fún yàn ni. Ṣé o fẹ́ kí n fẹ́ lò? No, why not? In fact, one of my favorite design leleyi mo like ẹ gan but mo ó yà mí lẹ́nu díẹ̀ ni. Bọ́dà Sàámú ìṣègùn Bọ́dà Sàámú. Wọ́n tó ọkọ̀ tọ̀pẹ́ ẹ máa lọ ẹ̀tù wọ́n ká. Ẹ kí kò yé mi. Nígbà tí sọ fún mi ṣùgbọ́n ti fàgbà yín wọlé. Kí ló ṣẹlẹ̀? Ó ti tó. Ẹ má sọ, àwọn ìmọ̀ máa sọ. Kí ló ṣẹlẹ̀? Ẹ kàn wọlé ká lọ sọ. Nà orí ẹ ti inú ẹ ti dùn fún báàgì yẹn, inú ẹ ti dùn. Má lọ, màrí ẹ lólè. Má lọ, màrí ẹ lólè. Ọmọ ìtì bùrọ̀gà ni, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Bọ́dà Sàámú. Ṣé ìṣe wọ́n kọ price yẹn? Rárá, ó ní lọ bẹ́ẹ̀. Má lọ. Èmi nìkan tán. Bọ́dà Sàámú. Ẹ̀fàlódé kéde ẹ ti wo fíìmù tán ẹ̀wà máa lọ èsì pàtó. Ṣé wèrè nìyí ni kí ẹ fẹ́ wá bí kí ẹ fẹ́ máa pe àwọn tẹ́ fẹ́ wá wò? Mo pè wọ́n kí n tó máa bọ̀ wọ́n nọ́mbà wọn ò lọ ní ẹ má bínú. Báyìí. Ẹ má bínú. Báyìí. Yes sir, ó dàbọ̀ sir. Ó dàbọ̀. Lóṣì.
ẹ tẹ̀ ṣe kọ́kọ́ fi ọ̀rọ̀ lédi yẹn lẹ̀. Bọ́dà Gani ṣé ẹ observe nǹkan tí mò ń observe? ẹ kò rí. Ẹ tí ìfilẹ̀ ni as in kọ́kọ́ ṣẹlẹ̀ láàrin yín náà. The way tí pẹlẹbẹ bó ṣe lọ́mú bo Sam lẹ́ǹkan yẹn ó show yìí pé there is something there ó ní feelings fún wọn. Feelings bí báwo kí ló tẹ̀ ń ronú báyìí kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí? Ẹ̀yin ò mọ̀ pé tó bá ṣe nǹkan fún èèyàn tó bá jẹ́ pé nǹkan tó dùn mọ́ èèyàn tó wúyàn lórí oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi dúpẹ́ oore. Ó dúpẹ́ oore ni. Kí ló wá ń rò? Àwa o ti sọ̀rọ̀ relationship ju bó ṣe yẹ lọ o. Ṣé bó ṣe wà yìí ń sìn o fẹ́ sọ pé o kì í ṣe fẹ́ jì mọ́? Ṣé o mọ̀ pa relationship tó yẹ ni? Èmi bọ́sà mẹ́ stop ẹ̀ náà. Ẹ stop ẹ̀ kí ló ṣẹlẹ̀? Báàlẹ̀ wọn sọ pé mi ò kì í ṣe virgin àbí virgin ni mi. Kí ló ṣẹlẹ̀ náà? Lọ́ọ̀gì ohun rẹ̀ ti le. Ohun ẹ̀ ò le. Ohun ẹ̀ ò le. Bọ́sà ẹ má bínú but ẹ stop ẹ̀. Ẹ má sọ wẹ́ mọ́. Kí ló ṣẹlẹ̀ náà? Ọmọ ìyá kó gbàdúgbò Sàámú. Kò lè ná mi kò lè ná mi. Ohun tó ń ṣe ni pé òun tábẹ́ òun ti dá ṣálẹ̀ lẹ́sẹ̀ tí wọ́n ń pè ní virgin. Ohun tó fẹ́ sọ nìyẹn. Bọ́sà báwo lè máa sọ̀rọ̀ báyìí náà? No, báwo lè máa sọ̀rọ̀ báyìí? At this age ẹ ń pè mí ní virgin. No, tó bá pé virgin ni mi ẹ jọ̀ọ́ ṣé ẹ ní gbé mi lọ sórí òkè kẹ́ máa gbàdúrà fún mi. Rárá mi ò lè gbàdúrà fún ẹ torí mo wò níwò pé ta ló fẹ́ lọ́mọ báyìí. Ta ló fẹ́ lọ́mọ kẹ́lí bọ̀dì tó bá lọ́mọ ó máa dàbí pé jò lọ́mọ èèyàn ni. Ṣé kó ṣe wàá ṣe surgery fún yín ni? Tó bá gbádùrù nǹkan ìwà ara ọmọ lọ́mọ ó fẹ́ padà ló fẹ́ dáràn sí mi lọ́rùn. Mo ń jáde sá. Kí ni ẹ jẹ? Mo ń jáde ẹ má wọ̀. Kí ni ẹ jẹ? Ẹ máa lọ lébò làkà ni. Ìyàṣà tún máa pàdé. Ìpàdé wa bí ibi sorry ìpàdé wa bí oyin. Ẹ dá o. Bọ́dà Sàámú. Ẹ wo láti ìgbà tí mo ti dẹ́sẹ̀ wọnú ilé yìí láti jọ ń ṣe níbọ̀. You've been an amazing person to me. In fact, kò sí nǹkan tí mo ṣe fún yín báyìí. Ẹ máa fojú fò ni. Everybody ti rò pé Bọ́dà Sàámú máa pa pẹlẹbẹ. Irọ́ o, ẹ máa dáríjì mi ni. Ìyẹn fi hàn pé ẹ̀yin gan love mi, ẹ nífẹ̀ẹ́ mi. Bọ́dà Sàámú ẹ pẹ̀lẹ́. Bọ́dà Sàámú, ẹ tún wá ṣe pabambarì. You got me a gift. Bag. O tún wá ṣe just bag, designer bag. Bọ́dà Sàámú, ẹ ṣé gan ni. O ti dúpẹ́ níta. Gbogbo ara mi ló fún bẹ́ẹ̀ ni pé bóyá ọgbìn tó wẹ̀lì sómi ló fún mi báyìí ló fi ń dúpẹ́ mo lè appreciate. Ìwà tún lè lè tó tún wá ń ṣe nínú ilé. Bọ́dà Sàámú, ó ní mi ní kẹ́ni ó lè ṣe mí. Mi ò ní ṣe mí. Mo lè ṣe mí. Má jẹ́ pé tán bíbà lè ṣe jẹ́ má ò rí bí ẹni ṣe. Mo ṣe kò sí problem mo ti dúpẹ́ lọ́wọ́ mi. Mo gbọ́. Bọ́dà Sàámú ẹ máa ṣe mí. Ẹ máa ṣe mí, ẹ tún máa ṣe mí. Ẹ wo Bọ́dà Sàámú, nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé mo lálàá nínú àlá yẹn mo realize pé èmi àti àlá yẹn wà so important life mi kò tún ṣe life mi nìkan èmi àti yín life àwa méjèèjì nínú àlá yẹn. Ẹ wo Bọ́dà Sàámú, ẹ̀yin náà ẹ kà nǹkan tó kọ sáyà mi. Wọn kọ nǹkan kan sáyẹ wọn ya nǹkan sáyẹ bèbí lọ́dẹ̀ ìyá sáyẹ ṣó ti yẹ ọwọ́ òsì bèbí ó wà lórí ọmú ẹ̀ ọwọ́ òsì ọwọ́ ọ̀tún bèbí ó wà lórí ọmú ẹ̀ ọwọ́ ọ̀tún mo ti mọ̀ rí ni. Bọ́dà Sàámú ewu dáadáa ń kọ́ síbẹ̀. àyàwó akọ́rèé wà ní wọn kọ nǹkan sáṣọ ẹ̀ nǹkan tó kọ sáṣọ ẹ̀ wà ní kí n wò mo rí. Bọ́dà Sàámú ewu nǹkan tó kọ sáṣọ mi. Give me a hug. Bọ́dà Sàámú, ẹ fún mi ní hug náà. Gbogbo ètò ti ṣe ń ta nǹkan tó ti hug nìkan. Hug tó ti hug mi ń ta tó tó ní. Pẹ̀lẹ́bẹ́ kódà mo ti káwọ́ kù ó ti ṣe tán Pẹ̀lẹ́bẹ́ mo ti gbọ́. Kí ló ń ṣe ẹ́? Má bínú jókòó kó sọ àlá ìtàn jókòó wà láì sọ àlá tó lò láì sọ àlá ìtàn. Sọmọ ibi yìí tí mi kò dáa. Má bínú àbúrò. Táwọn àbúrò yìí bí ti bá wọ. O tó ń ṣe òye mi tó ń sọ òye mi alóò sọ̀rọ̀ àlá yẹn tán. Bọ́dà Sàámú nǹkan tí mò ń sọ ni. Bọ́dà Sàámú calm down. Ẹ̀kún tí ẹ̀rọ àlàtọ́ náà lọ́tọ́ kìí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀.
mo rí pé èmi àti ní àjọ ní nǹkan pọ̀. Àjọ ní nǹkan papọ̀ lójú àlá yẹn. Bó bá mi sẹ́kùn ẹran àbó bá mi fọṣọ. Sàámú, stop ṣe bẹ́ẹ̀ náà. Àjọ ní nǹkan papọ̀. Àfọ́ra. Sàámú. Àfọ́ra. Sàámú. Lójú àlá yẹn, ó dẹ̀ padà lọ sùn kó rí pé orí ẹ̀ ló ti burú yẹn. Ó rí pé lójú àlá yẹn pé orí ẹ̀ ti fẹ́ yí dànù ló jẹ́ bẹ́ẹ̀. Ó dẹ̀ gbà láyẹn pààlà tó tọ́ ni. No, ó mọ tó ṣe. Ó mọ tó ṣe. Mi ò lárú ẹ̀rí, bọ́dà Sàámú. Bọ́dà Sàámú mi lárí. Ṣáyé ẹ ti rán ni. Ṣé o forí gbé nǹkan ni? Bọ́dà Sàámú mi ò forí gbé nǹkan yín gan ni mo forí gbé. Èmi tó wá forí gbé òṣì ló gbé. Bọ́dà Sàámú mi ò forí gbé òṣì. Ìyá ló ti gbé. Mi ìgbé yá àgbà. Kí ló nà wá yìí? Kí ló rí? Orí ò pé. Orí ẹ̀ dà. Bọ́dà Sàámú yé. Orí ẹ̀ bàjẹ́. Bọ́dà Sàámú. Ó lè bẹ̀rẹ̀ wèrè yẹn ta. Àpárá àtẹ̀lé ni mo kò fún kọ́kọ́ wà kálídéwé pé mo fún ẹ ní nǹkan ni. So omi ni ẹ lò tó tún wọ̀ ní ilé wá láti máa wá ṣe irú òṣì pẹ̀lú mi. Ṣó lajú ẹ̀ ṣá? Ṣó orí pé mi ló wà wájú ẹ̀ ṣá? Bọ́dà Sàámú mo mọ̀ pé yìí ni. Kí wá ní? Gbọ́wọ́ òṣì kò jáde. Bọ́dà Sàámú. Máa pa ẹ́ sáyé àbórí ẹ̀ lè dàrú. Bọ́dà Sàámú kò lè tọ́ yẹn. Bọ́dà Sàámú. Ó yẹ kí n lọ bàgì ẹ gbà lọ́wọ́ ẹ̀ ní wẹ́rẹ́ burúkú lọ. Kí ló ṣẹlẹ̀? Ṣó mi ni ṣó sẹ́ẹ̀tì ẹ̀ hàn fún mi ni? Kí ló ṣẹlẹ̀? Ṣó mo ìfẹ́ sẹ́ẹ̀tì mi hàn pẹ̀lú nǹkan kan ni? Pẹ̀lẹ́bẹ̀. My guy, I know say you no be bad guy, but I get just one question for you. That's your toy gun, you still get am? Guy, Masomo. Who tell you say na toy gun? You wan check am? Masomo. Má bínú. Mo wá rí ẹ fún kankan. Okay. Bá a sọ. Ẹ wo, ó ní lady kan tá jọ ń gbélé. Pẹ̀lẹ́bẹ̀ lórúkọ ẹ̀. Ẹ wo, ojoojúmọ́ ló máa ní mi lára nínú ilé. Ìyẹn ó jẹ́ ń sọ fún mi pé kò sí nǹkan kan tẹ́nì kankan fẹ́ fòun ṣe lábẹ́ ọ̀run yìí. Ó dárúkọ mi fún mi. Mi ò mọ orúkọ yín, àmọ́ Aaron òun dárúkọ yín fún. Mi ò sọ nǹkan kan, mi ò sọ orúkọ wọn fún rárá. Nǹkan tó bá fẹ́ kó ṣe fún Pẹ̀lẹ́bẹ̀, òun ni kó bá wọn sọ. Okay, ẹ wo, mo fẹ́ kẹ́ bá mi mú, kẹ́ bá mi nu ayé ẹ̀ bàjẹ́. Tẹ́ bá ní acid gan, ẹ dá sí lára. In fact, tẹ́ bá lè pa kẹ́ pa. Nǹkan tẹ́ kọ́ máa bá mi ṣe ni pé ẹ má ju òkú ẹ̀ sí tòsí ibi tó ti máa rí o. Ẹ bá mi gbé lọ nú gbó réré kẹ́ ló bá mi sún síbẹ̀. Ibi tó ti ní rí. Nǹkan tí mo fẹ́ nìyẹn. Ṣé ti mọ iye owó yín? Èló lẹ fẹ́ gbà tí mi ò ní san. 2.2. Káì, dìde. Jẹ́ ká máa lọ, mo ti fẹ́ rí yẹn. Jẹ́ ká máa lọ. Tẹ́ bá gbẹ́sẹ̀ kúrò bẹ́ẹ̀ yẹn. Màá sọ fún yín nígbà kan ṣe toy gun. Tẹ́ bá máa waste time mi ni. Ṣé kí n test toy gun? Kí n test BJ now, BJ. No, make I show you. Now, he never reach that. Báwo ni ti ṣe wá? Aaron ò bá mi sọ báyọ̀. Ṣé ẹ ti ṣe wá? Aaron. Oh, ṣẹ́yìn ni. Èmi ni sister rán wa. Ẹ̀yin ló rán wa? Yeah, èmi ló. Wow. Mo dẹ̀ ti miss big sis o. Àwọn gan sọ pé ti miss àwọn gan. Ẹ̀yin bẹ́ẹ̀ lọ́wọ́ àtọ́ ti ń ṣerun. Salon kan wà ńbẹ̀. Really? Yeah. Àtọ́sí náà tiẹ̀ wà. Àtọ́sí náà wà. Akílétàn gbogbo ṣe wá síbí báyìí. Ẹ mọ nǹkan, ẹ jọ̀ọ́ ṣé ẹ lè fún mi ní fóònù yín? Àbí kẹ́ bá mi dá nọ́mbà wọn kí n tiẹ̀ bá wọn sọ̀rọ̀ lórí fóònù. You understand? Ẹ̀yin náà dẹ̀ mọ̀ sister o. Ẹ mọ̀ pé sister ò kì í gbé call. Ò ń gbé call. Òótọ́ dẹ̀ ni. Ibẹ̀ ló wà, kò máa gba bíbá yìí. A máa trek débẹ̀, a máa rí wọn. Ṣé bíbẹ̀ ò jìnnà àbí? Kò jìnnà. Ẹ má worry. Tẹ́ bá dẹ̀ sọ pé ẹ̀rí wọn, mo lè sọ fún ọ pé. No. Àǹtí kò lè tó yẹn. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi nìkan ló wà ní ilé. Ìsìnbọ̀dẹ̀ tilẹ̀kùn sí mi ìmọ̀ mo ti mí sun alifẹ́ gist kí n má mọ̀ gbà tí àwọn ará lè máa dé. Ó ní mo ṣe ń wò bẹ́ẹ̀. Ẹ mọ̀ nǹkan, ẹ̀yin sáré tilẹ̀kùn. Ó yà big sis. Inú wọn máa dùn gan láti. Èmi gan kọ́. Ok, ṣebí ibẹ̀ ò jìnnà àbí? Ó jìnnà ibi.
Ó tọ́jọ́ mẹ́ta tí mo rí wọn last. Wá kí ló dé fi pẹ́ báyìí náà? Ní sùúrù náà. Kí ló ṣẹlẹ̀ tó ṣe wọ́n tán rọjú báyìí? Ọ̀gá gbójú bẹ́ẹ̀ jàre. Ẹ̀yin wọlé sí. Ẹ wọlé. Kí ló ṣe wọ́n tó ń ṣe báyìí? Èmi yóò ṣàníjà tí kò bá ń ṣọpọlọpọ sista. Ẹ̀dẹ̀ ń kanra kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ga o. Wá o, mi ò fẹ́ ariwo. Ẹni tó fún wa lówó, ó ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa. Ó ní tá bá máa nù ẹ́ ká nù ẹ́. Tá bá máa pẹ́ ká pa. Èmi dẹ̀ fẹ́ pa ẹni kí mo mú dání. Mo fẹ́ pa ẹni. Ẹjọ́. Guys, pẹlẹbẹ lélẹ̀. Olùdámọ̀. Ẹ wo bad market lélẹ̀ o. Ó ń ṣe èrè ni. Bad market ó ṣíwó. Wá èmi máa ṣá ẹni o. Ẹjọ́. Mo máa ṣá tí wọ́n máa ṣá ẹ. Ọlọ́run ló lè yẹ but mo máa ṣá ẹni. Ẹjọ́. Máa ṣá ẹ. Ṣó ti rí ìwọ? Sórí ìwọ yìí bá ṣe wọlé dé yẹn tó ti lọ wò tó ti lọ ṣe family tó lọ ṣe blood tó sọ pé o mọ̀ rí níbì kan ibẹ̀ mo ti mọ̀ pé o ti bẹ̀rẹ̀ orí burúkú má kó bẹ́ẹ̀ mi o má kó bẹ́ẹ̀ mi o má kó bá mi o Bíjẹ́ kí ló ṣẹlẹ̀ kí ni gbogbo káfíńsì eléyìí náà? Wa ọlọ́mọ ló máa ń lé tí òkè ń bá ọ tára tá bá tẹ̀sẹ̀ bó máa lè pa ni àbẹ́ pa ẹni gbogbo eléyìí kò lọ fà kí ló ṣẹlẹ̀? Broda mi, ẹjọ́ torí Ọlọ́run ẹ̀jẹ̀ bá mi bẹ̀ wọ́n kọ́ bá pa mí. Ẹ wo ẹ̀jẹ̀ mi korò tẹ́ bá pa mí ẹ̀jẹ̀ mi àwa báyìí á dé trace àwọn tó kù. Àbò lórí burúkú ni. Wàláì. Ẹ̀jẹ̀ wèrè yín wo ní korò? Àbí kí ni kò fẹ́ kó pa yín dànù? Rárá ẹ̀jẹ̀ mi korò ẹ̀jẹ̀ mi dùn. Ọlọ́run ọba o. Bíjẹ́ kí ló dé? Ọmọ ẹ wá ẹ lọ sọ fún bèbí ìdí ara yẹn pé iṣẹ́ ti cast o. Ọmọ I no dey like all this kind dirty work now. Hello ìyá Sẹ̀míà. Ẹ má bínú àní mi ò ní lè wà. Ọjọ́ wo ni ká wá fi sí báyìí? Má pè é padà. Pẹlẹbẹ mú gòbò. Kan ò sí níbẹ̀ o Sàámú bọ̀dá Sàámú Alájọ èmi fẹ́ gbọ́. Ọlọ́run máa jẹ́ kí n rí ibi torí Ọlọ́run lẹ́nu pé mo sáré lọ sí outing. Nọ́ọ̀sì wọ́ọ̀dù tẹ́ ẹ gbé ìdí ara sí ni mo ní kẹ́ ẹ mú mi lọ. Ìdí ara ló wà lórí bẹ́ẹ̀. Ó ṣe máa jẹ́ di ara ni ó ṣe máa jẹ́ di ara lẹ́bojú ẹ̀bí kìíní ó ṣe máa jẹ́ di ara ṣé di ara lélẹ́yìí. Ìdí ara! Bro Sam. Brother Sam, ẹ ti ń pariwo jù. Ṣé ń gbé dókítà òde fẹ́ jẹ́ kẹ́ ẹ wọlé lẹ́kùn ẹ̀bọ̀ tó ipò jẹ́ yìí ni o. Gẹ́ ó need rest. Ẹ jẹ́ kó rest now. Ìdí ara rẹ̀ ẹjọ́ tó rọ. Gbogbo ibi tẹ́ ẹ fi bandage sí. Ṣé gbogbo bẹ̀ ní nǹkan affect? Gbogbo bẹ̀ náà gún nígò. Gbogbo bẹ̀ ní pẹlẹbẹ gún nígò. Ṣé tí ò bá débẹ̀ a máa dédé lẹ bandage mọ́jú ẹ̀ ni? Ó ti débi ojú ẹ̀. Ìdí ara olùdúmọ́ báyìí. Dáràn torí Ọlọ́run wá wọ́n bá dẹ̀ máa sọ lọ sọ́bọ̀ wá porúkọ Olúwa ìdí ara. Brother Sàámú. Dani baby. Àyà mi padà wà gbowó àgbọ̀ mọ́. Ojú ẹ̀ ọ̀fọ̀ torí tójú ẹ̀ bá fọ́ ni kò lè rí bébì. Irú èrè wọlé bá débi kíkẹ́ bá gúnra yín nígò. Sàámú. Sàámú. Ariwo yín ti ń pọ̀ jù. Orí máa fọ́ gẹ̀ẹ́. Mo tiẹ̀ ní láti rí dókítà Ó yẹ jẹ́ ká lọ. mo fẹ́ mọ̀ how deep tí ìgò Ẹ jẹ́ ká lọ kò bá tẹ̀ sí dókítà. wàhálà mo ní láti mọ̀ how deep. Oya, dìde sókè. Tẹ̀lé mi. Move, woman. Bye-bye. Sir, please, ẹ kò ní kú lágbára. Move! Má bá mi lẹ́jọ́. Tèmi bá mi. Pẹlẹbẹ. Tó lójú tí mo fi ń wo ẹ̀. Tó ní bí tó gbé mi lọ sí yìí. Bẹ́ẹ̀ ni, ọ̀tọ̀ lójú táwọn èèyàn máa fi ń wò mí. Ọ̀tọ̀ dẹ̀ ni bí mo ṣe rí. Bẹ́ẹ̀ ṣe rí mi yìí. Oníṣègùn ni bàbá mi o.
tó gbójúmọṣẹ́ tèmi náà dẹ̀ mọ̀ ń pa ẹ̀. Tí bá ní kéèyàn sùn kó má jí kò lè jí. Tí bá ní kéèyàn máa tọ̀ látẹ̀nì dọdún tó ń bọ̀ ó máa tọ̀ yàyàyà lára ni tí ò ní dá. So gbogbo nǹkan tó ń wí yín lójú yẹn ló fọkàn balẹ̀ ó ti ṣeé ṣe. Ó ti ṣeé ṣe ni kò lè yí ẹ èmi mo mọ ibi tí wọ́n ti ń jó mi lábẹ́ aṣọ. Lábísí sórí gbogbo ẹ̀rín tí mò ń rìn àti gàràjì tí mò ń lò yẹn mo kàn fi ń bọ̀ àṣírí ara mi ni kò rọrùn kéèyàn máa má mú bọ́ especially àmúbọ̀ ọkọ. Ìyà ti jẹ mí ó ti lé lọ́kùnrin 3 tó ti fẹ́ mi èyí tó fẹ́ mi jù òun ló fẹ́ mi fún oṣù 3 o ẹ̀yìn oṣù 3 báyìí wọ́n máa gbé mi jùlẹ̀ ni wọ́n ní mi ò mọ̀ ṣe mọ́. Ṣé ẹ̀yin méjèèjì ẹ bára yín lò pọ̀ ni àbí báwo ló ṣe jẹ́? Actually mi ò fira mi jẹlẹ̀ tó gbogbo level yẹn kò yẹ but ó wá nìkan tí mo fẹ́ last ọmọkùnrin má ṣọ yàyà o in fact mo rò pé mo ti débi ìsinmi mi ni kò sí nǹkan tí ó promise me he promised me heaven and earth bí mo ṣe gbéra mi lẹ̀ fún nìyẹn after 3 weeks bó ṣe já mi jùlẹ̀ nìyẹn ó ní mi ò mọ̀ ṣe mọ́ ó ti sún mi. Pẹ̀lẹ́ ẹ fọkàn balẹ̀ pẹ̀lẹ́bẹ́ ẹ wojú mi ẹ fọkàn yín balẹ̀. Ẹ má jàyà ibo lè lọ ẹ jókòó pẹ̀lẹ́bẹ́. Ṣẹ́rí kinní tí mo mú dání yìí máa fún yín lọlé ẹ máa fi rọrí sùn lálẹ́ fọjọ́ 3. Tẹ́ bá ti wá sùn lálẹ́ gbogbo àlá tẹ́ bá lá fọjọ́ 3 yìí ẹ máa kọ́lẹ̀ ẹ máa mú wá fún mi. Ṣùgbọ́n ó wá ní ọmọkùnrin kan tẹ́ máa rí lójú àlá yín yẹn ọmọkùnrin náà ẹ má filẹ̀ o torí àti ṣe rere yín àtàtì nífọ̀kànbalẹ̀ yín ọwọ́ ẹ̀ ló wà ẹ má fi sílẹ̀ o. Ṣé nǹkan tó ń sọ fún mi ni pé ọkùnrin kọ́kùnrin tí bá ti rí lójú àlá mi kí n dì mú? Bẹ́ẹ̀ni ọkùnrin kọ́kùnrin tó bá ti jẹ́ tẹ́ rí ẹ dì mú ṣiṣẹ́ ẹ má filẹ̀ ẹ gbà ẹ má fojú di mí ẹ gbà ẹ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ ló máa níyanjú ẹ má fojú di mí ẹ má gbàgbé o gbogbo àlá tẹ́ bá lá fọjọ́ 3 yẹn ẹ kọ sílẹ̀ kẹ́ mú wá fún mi. A ṣe ṣe. Ó ṣe. Sista látìgbà tí mo ti fún yín ní kinní yẹn ẹ pè mí. Mo pàgọ́ ẹ títí tí kò lọ ni. Lóòótọ́ mo travel ibi tí mo dẹ̀ lọ kò sí nẹ́tíwọ̀kì bẹ́ẹ̀ bó nígbà tí mo dé ọjọ́ 2 dẹ̀ mo lò ń bẹ̀ lẹ́yìn tí mo dé mi ò dẹ̀ rí kọ yín náà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bóyá fún mi kí ni ẹ ló tọ́ mo fi sábẹ́ pílò ní ọjọ́ àkọ́kọ́ mo lálàá mo wá rí bọ́dà Sàámú nígbà tí mo wá rí bọ́dà Sàámú mo wá rò pé bóyá bọ́dà Sàámú ní adé orí mi pé nǹkan tí aláyẹn tọ́ láti sọ fún mi nìyẹn ṣé bọ́dà Sàámú náà dẹ̀rẹ̀ kò sígbà tí mo bá ṣẹ̀wọ̀n ó máa dáríjì mi. Bọ́dà Sàámú is caring bọ́dà Sàámú is kind bọ́dà Sàámú wọ́n ti wà too nice ju òun ṣe wọ́n wò pé bóyá wọn ni aláyẹn sọ pàdé orí mi ni. Lóòótọ́ mo fún yín nìkan mo dé sọ fún yín pé ọjọ́ 3 lè máa fi sábẹ́ ibùsùn sùn ń gbé gbogbo nǹkan tẹ́ bá rí lójú àlá yẹn kẹ́ ẹ kọ́lẹ̀ kẹ́ ẹ mú wá fún mi bó ṣe wà yẹn láàrin ọjọ́ 3 tẹ́ fi máa fi sábẹ́ ibùsùn sùn yẹn ẹ lè lálàkẹ́ pàdé ọkùnrin 20 ju bẹ́ẹ̀ lọ gan tó máa tó kó jẹ́ kó lè jẹ́ bọ́dà Sàámú nìkan ṣé bọ́dà Sàámú nìkan lẹ rí kó yẹ kẹ́ ẹ lò fọ́jọ́ kan nǹkan tí mo wá fún yín òun wá dà. Ìgbà tí mo ti rí bọ́dà Sàámú mo ti jù dànù. Àwọn yẹ kẹ́ ẹ sọnù yẹ kẹ́ ẹ sọnù ọmọ tẹ wá gún lórí torí ọ̀rọ̀ bọ́dà Sàámú tó wà lọ kú ńkọ́. Ọlọ́run oníjọ́ kú Ọlọ́run oníjọ́ kú má bá mi gbàdúrà. Ẹran núrù pẹlẹbẹ ó ti ń tọ́jú bọ́lé káàkiri ẹran núrù àbí
ìwọ. Sàámú kò ṣe jó èmi náà. Ìjẹ́ ara àwọn bọ́ìsì mi pé kán lọ pa mí, wọ́n gbé bọ́ sí mi lórí ni. Tó bá ikú ti pa mí nǹkan, èyí ló yẹ kí n ṣinú bí. Ṣé mi ò gbà tó sọ́dọ́ ní táìgàn ẹ̀ làwọn ọmọ gbé sórí? Ṣé mo ò jà táìgàn ẹ̀ mọ̀? Wo àbọ̀ abá nìyẹn torí pé àwọn náà ti wà nínú sẹ́ẹ̀lì báyìí. Ó gbọ́? Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní gún ìdí ara. Ògún ìdí ara bẹ́ẹ̀ ní gún omi. O kí ẹ tó bá máa ṣẹlẹ̀ sí. Ayé ẹ ti rún dé lẹ́wù yẹn. Ṣé orí gbogbo eléyìí tó ṣẹlẹ̀ yìí kò kàn èmi? Eléyìí tó kàn mí ni ọmọ tó wà lọ́sípítù yẹn tó lọ fìgò fọ́ orí ẹ̀. Wo àdúrà tí kò máa gbà ni pé kí nǹkan má ṣe torí wọ́n sọ wípé kò lajú dáadáa. Tí nǹkan bá ṣe ò ní bọ́m̀bẹ̀. You are in trouble. Ẹ ṣe kan sàn. Ó máa bọ́m̀bẹ̀. Ó máa bọ́m̀bẹ̀. Hello? Mi ò ṣàdúrà torí tiẹ̀. Ìwọ pẹlẹbẹ ayé ẹ̀dẹ̀ rí báyìí. Ṣé bọ́ọ̀lù èèyàn máa bọ́ wá kò sí bó ṣe lè wò kó rí kó pẹ́ láyé ó máa padà bọ̀ há ni. Ṣé o rí pé ó padà bọ̀ há sí mi lọ́wọ́? Orúkọ mi ló fẹ́ gbé ẹ lọ ẹ̀wọ̀n yìí. Àbẹ́rí ìwọ ohun tó dúbọ̀ ní káàkiri. Wọ́n wá sọ wípé kó o mú nǹkan kó o fi sí pílò kó o fi sùn lé. O wá lálà o wá rí Sàámú. O ti mọ̀ pé o ti ṣe àlàlá. O mọ̀ pé o ti ṣẹ̀ṣẹ̀ gbé. Ọlọ́ba yóò ṣòfò ara ṣòfò ẹ̀mí. O ti ṣòfò ẹ̀mí. Èmi fún ara mi tí bá sùn tí bá lálà abẹ́gbọ̀ tí bá rí èèyàn kan wípé bí àti ẹ̀jọ́ ṣe wẹ́dì máa dìídì sọ pé ẹnìyẹn kókó travel kó lágbègbè mi. Ibi kan fẹ́ ṣẹlẹ̀ sí ni. Torí kò possible ta ni máa fẹ́ tí mo máa rógó. Ó máa ń ṣẹlẹ̀ dáadáa sáwọ́. Church ló ti máa ń ṣẹlẹ̀ jù. Sister Deborah ó máa ló ń lálà wípé òun fẹ́ pọ́n mi ó fẹ́ fọ́ omi nínú kànga brother James wá ó wá help ẹ̀ wọ́n wá ní pé brother James àti Sister Deborah wọ́n á ní kó máa fẹ́ra wọn. Fuck off! Òṣì! Ṣé yẹn ló bá dìtàmí ìgbésí ayé yín? Àlà ló bá dìtàmí ìgbésí ayé ẹ̀. Ìyẹn ni Sister Mary á wá fẹ́ cross Gada ìyẹn bíríìjì àwa pín sí méjì bọ́dà Peter kan wá máa wá sáré bò lọ́ọ̀kan lójú àlá ẹ̀ ìyẹn wá di Spiderman Sister Mary àwa fò sẹ́yìn Spiderman àwa gbé kọjá àwa nígbà tó jí lójú àlá òun rí bọ́dà Peter tó ẹ̀pù òun nítumọ̀ yẹn òun àti bọ́dà Peter gbọ́dọ̀ fẹ́ra wọn. God damn it! I told you! Ọ̀pọ̀lọpọ̀ tó bá fèsì irú ìṣòro báyìí lórí pé òun máa mú bọ́ ọkọ̀ ní knowledge tó kọ́kọ́ fẹ́ ṣe ni pé environment tó kọ́kọ́ ń gbé kúrò bẹ́ẹ̀ lọ sí environment mi o ti cast ní environment tó wà pẹlẹbẹ o ti cast ní gbogbo 10 communities abọ́gbọ́ ọyún ẹ cast abẹ́ ẹ cast structure ẹ cast ọ̀rọ̀ ẹnu ẹ cast ìwọ gọ́gọ́ cast. Ta ló fẹ́ rè cast ewé o ní kó lọ gbá ibẹ̀ ló ti lè rí mú o àmọ́ mi ìmọ̀ bóyá wọ́n rí bí yín sínú ilé yẹn ní gbogbo ní àṣàfẹ́ rọrí síbẹ̀. Ẹ má bínú ẹjọ́. No problem Mr. Saamu ilé ìtẹ̀sọ̀ iná ọ̀dà lára àwọn nǹkan tẹ́ máa ń ṣe tó máa ń wú mi lórí nìyẹn tí mo fi máa aláwọ̀ wípé kẹ́ ṣe àwọn nǹkan kan. That's okay. Wo ọ̀rọ̀ ni Mr. Saamu ti sọ yẹn ààbọ̀ ọ̀rọ̀ ni wọ́n ti sọ fọ́mọlúwàbí ẹ̀yẹn tó bá wùn ẹ́ tó bá dénú ẹ̀ kó aláwọ̀ ẹ̀ kó dó díndín tó bá wùn ẹ́ kó má jẹ́ kó dó díndín kọjá sínú sẹ́ẹ̀ take her back to the cell. wọ́n máa mú ẹ lọ àbí kí n lọ bẹ́ẹ̀ ṣe wọn àbí kọ́ kọ́ ẹ̀kọ́ sí mi lọ́wọ́ má lọ ní Mr. Saamu ẹ wá gbọ́ kí ló rí tẹ̀ ń ṣe gbogbo eléyìí náà ṣé kò máa ń sun yín kẹ́ máa rìn from one place to another kí lẹ máa ń rí gbà gbogbo ibi tẹ́ máa ń lọ yẹn. tí famous ló fà ó ní kò ní súnmi kò ní rẹ mí àṣẹ ló máa ń give up. Saamu Alajọ Saamu Alajọ. Orí náà dún ní gò ó dẹ̀ nǹkan ti sẹ́yìn gbogbo
gbogbo ara ló máa affect kò tán bá gúnyàn ní go máa affect ìdí. ìdí ara pẹ̀lẹ́ ìjọ ń torí Ọlọ́run má bínú ó ṣàwọn pé mi ò sí nígbà tí gbogbo wàhálà ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n pẹlẹbẹ wa ò sí ló wo. Come back here. Come back here. Ode taide. Ode bí fami hàn. Ode lọ́bẹ̀ yẹn lọ fayé bora. Ṣó ti pẹ́ jù láyé ẹni. Kí ni túmọ̀ gbogbo eléyìí? Ó dẹ̀ sọ́ra di Indian movie. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní wò owó you came, you saw, you see, and you murder. Kí ló dé? Ó dẹ̀ sọ wá di audience. Ìwọ àti Busha ẹ̀ẹ́dẹ̀jọ́ ń wò ojú ara yín. Ṣé wọn náà fẹ́ gùn ní kò padà ni? Ó pọ̀ ju bó ṣe dé kó dẹ̀ kí ni kó ní ẹ ṣé gan-an ni. Ẹ kú ìtọ́jú mi mo mọ̀re. Mo mọ̀re tẹ́ ṣe fún mi gan ni o. Mo mọ̀re tẹ́ ń sáré káàkiri lórí mi nígbà tó gún mi ní gò. Mo mọ̀re. Mo dé o, mo wá dúpẹ́ oore o. Mo mọ̀re. Ṣó pọ̀ jù bẹ́ẹ̀? Ọ̀rẹ́ Sàámú, ẹ má bínú ẹ ṣé gan. Mom, I told you. Listen, ṣé ti rí nǹkan tí mo ń sọ báyìí? Isn't that emotional enough? It is very, very. Pẹlẹbẹ, ogún ọmọ yẹn ní go. Kí la achievement yẹn báyìí? Ọmọ á ṣe ìwé ẹ̀ fún ẹ. Ọmọ á ṣe ìwé ẹ̀ fún ẹ. Àmín. Mo máa jẹ Mo ti gbọ́. Sherry, at this stage of your life, mo fẹ́ jẹ́ kẹ́ take care ara yín, kẹ́ dẹ̀ help ara yín. Gbogbo ẹkún tẹ́ ń sùn yìí kò sí need fún. Taking care of yourself in the sense that gbogbo oògùn tá kó fún yín ní hospital kẹ́ lò wọ́n. Kẹ́ dẹ̀ help ara yín gbogbo nǹkan tó bá máa fún yín stress tó máa gbẹ̀mí yín gbóná. Ẹ free ara yín bẹ̀. Ẹ jẹ́ bá wa sọ fún o tó láti sọ títí tí kò gbọ́. Báwo nìyẹn ṣe máa wà nínú environment yìí nírú ilé yìí tẹ́mi ò ní gbóná? Á jẹ́ sọ́sọ́sọ́sọ́ kò gbọ́ o kò gbọ́. Wo o ṣe o ṣé pé o lè bá a sọ tọ̀rọ̀? Mo rò pé o pẹ̀lú kan láàrin ọ̀rẹ́ wa àwọn alábòsí tí ò lè bá a sọ tọ̀rọ̀. Èmi ẹ̀wọ̀ efimile náà. No. Gbogbo eléyìí náà tẹ́ ẹ̀ ṣe yìí náà bẹ́ẹ̀ ni pé ẹ̀ ń dákun ni. Kò lè help wọn, wọn ṣàǹṣọ ọmọ kékeré. Tó bá ti tó time láti ronú, àwọn fúnra wọn náà máa rò ó. Àbí ọmọ kékeré ni yín ni. Ẹ bá bí mélòó ni mo ti pè lórí ọ̀rọ̀ yìí? Is it not the same thing ló ń sọ fún mi? Ṣé orí mi níbẹ̀ fa anything o? Ṣùgbọ́n ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ má pa rẹ̀ mi ní sọ́jú yẹn lọ. Wọn ò ní para wọn lórúkọ Jésù. Sista ẹ wo kí n tó lọ mo máa bá yín check BP yín náà. Kò sí kankan tó ṣe mí àǹtí nọ́ọ̀sì. Mo ti check BP mi níbẹ̀rẹ̀ ọdún yìí. Kókó lára mi le kò sí kankan tó ṣe mí. Òun ni kẹ́ check. Ẹ pẹ̀lẹ́ mà. Ṣé àbúrò? Ẹ fẹ́ tọ̀ ọ́? Mo fẹ́ lọ tọ̀ ni. Ta ni yẹn? Ìdí ara wá sílẹ̀kùn mo fẹ́ rí ẹ. Wá sílẹ̀kùn tí iṣẹ́ òótọ́ rédíò lẹ̀ ó ṣí rédíò lẹ̀ ni. Mi ò ṣe rédíò lẹ̀. Ó dẹ̀ ṣẹlẹ̀ ó dẹ̀ ṣe pé mo gbọ́n wèrè nà kílè. Bọ́dọ̀ Sàámú, ẹ mọ̀ kí mo sọ pé ojú ọ̀run mo wà. Ọ̀gbọ́n wọ̀nyí kí wọ́n sílẹ̀kùn fún yín. Ò lé mi nù yàrá ẹ̀. Mi ò lé yín, ẹ bá wọlé sí mi tètè sọ. Ok, kò sí wàhálà. Fífẹ́ mi ìdẹ ìwà ń bí. Ṣé wà bẹ́ẹ̀?
tẹ̀ dúpẹ́ lọ́wọ́ lọ pé nígbà tí wọ́n máa padà tù báńdéèjì ẹ̀ mo rí pé abẹ́ ẹ̀rùn náà gún abẹ́ ẹ̀rùn ẹ̀ náà gún kan jọmọ tó kẹ́ra ni abẹ́ ẹ̀rùn ló gún kì í ṣe kó bí wọ́n bá gbogbo sáìdì ojú ẹ̀ kan jẹ́. ìgò yìí sí lára o ìkẹ́ra o. nǹkan kẹ́ra ni mo kàn ní kí n sọ fún ẹ náà ni pé owó ilé ẹ ti di o owó ọdún méjì lẹ́dẹ̀ máa san báyìí mo sọ fún mi ọdún kùnà ọdún méjì ló máa san kó wá tó di pé mo pe meeting kó má bàa dàbí pé báyìí lójijì òun mo ṣe ní kí n sọ fún ẹ torí condition tó wà 2 years ló máa san. bọ́lá Sàámú ṣé tẹ́ bá ti fẹ́ béèrè owó lé lọ́wọ́ mi ṣé irú condition tí mo wà yìí ló yẹ kẹ́ béèrè. owó àpá ló ń san ṣáà tó ti kú a máa béèrè owó lé lọ́wọ́ ẹ̀ ṣé tọrọ ọgbọ́n ẹ̀ ní kò tó dẹ̀ sọ̀rọ̀ báyìí ṣọ́ àkìlọ̀ ń sọ yìí a máa béèrè owó lé 2 years dẹ̀ náà fẹ́ gbà torí a fẹ́ renovate èmi àti èèyàn nílé èmi àti èèyàn kan a fẹ́ renovate so 2 years la máa gbà mo dẹ̀ máa ń like a picture yìí still. mo sọ ọmọ jẹ́ kí n lọ sùn orí ti fẹ́ máa fọ́ mi màá rí yín lọ́la ẹ ṣe. ìyẹn ò ní kankan má jẹ́ kó wó lé fún ẹ lórí o dandan ní aluka wà níní o ẹrù Ọlọ́run ni àfi kó àbí ó tún lá. fẹ́ lọ tọ́ílẹ̀tì ṣe. oṣù bá tán mo fẹ́ gbowó mi Sàámú fún wọn lówó oṣù máa parí. Sàámú ẹ ṣe gan ẹ kú sùúrù ẹ jọ kú gbogbo àbẹ̀wò àtọwọ́ tẹ̀sán bá ti bó wà lọ́sibítù ṣe ẹ̀wọ̀n bọ́dọ̀ Sàámú. Èmi ni mo mọ nǹkan tí mò ń rí. Mo jẹ́ ti sọ fún yín pé nǹkan báyìí ni mo ń rí. Àmọ́ ẹ gbà mí gbọ́. Bẹ́ẹ̀ sọ̀rọ̀. Mo fẹ́ máa lọ. Mo fẹ́ kó kúrò nínú ilé ìgbé mi mọ́ mi. Tí n bá gbọ́ ẹ̀yẹ o fẹ́ kó kúrò nílé ṣó wà under duress ni wọ́n gbébọn kí ló dé. mo fẹ́ kó kúrò bíbá yìí ni fi àlè bá. ok kò sí wàhálà. Ṣé kò tẹ̀ wá sọ ní ẹni? Kí ló fẹ́ kí n sọ? Kí ló fẹ́ kí n sọ? Ìwọ ló náà fẹ́ kókó nílé kí ló fẹ́ kí n sọ? Jọ ṣé kí máa máa sunkún ni pé olóòfẹ́ kókó nílé kí ló fẹ́ kí n sọ? Ìwọ o sọ pé o sì under duress tó o bá lẹ̀ ti sí under duress máa lọ àbí báwo? Yàrá kí ló ṣẹlẹ̀? Ó ti tó náà máa sún ẹkún yìí náà. Ọ̀tọ̀ it's okay wà á bá rí pàdé bàtẹ́ ti sí under duress tó lóun lọ fún ẹni wà á bá rí pàdé. Kí ló sọ mọ́ yìí? Àbí kí ló fẹ́ kí n sọ ìwọ máa ẹnu á máa bí olófẹ́ kó kúrò ní mo dẹ̀ fẹ́ sọ mo nífẹ̀ẹ́ yàn lóòótọ́ mo kó yàn mọ́ra lóòótọ́ ìwọ náà dẹ̀ mọ̀ pé ẹlẹ́dẹ̀ ẹ̀ mọ̀ pé kì í ṣe kí wọ́n mo ro bí sí ẹ̀ mi ro bí sí ẹ̀ yàtọ̀ sí bébè tó ń pè mí èmi kẹlẹ̀ rẹ̀ ó dẹ̀ ní tí mò ń rò wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bá mi sọ̀rọ̀ ẹ̀ lọ́ngì tí ń bá mi sọ̀rọ̀ ẹ̀ pé ọjọ́ ogbó ó important láàrin mi àti ẹbọ ó ti ẹ̀ wo má lọ sẹ́ mi díẹ̀ mú lọ sẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. oríire ńlá ló ṣẹlẹ̀ lẹ́ni ọ̀rẹ́ pé díẹ̀ ó lè kúrò nínú ilé ìdààmú àti wàhálà yìí. oríire ni o oríire ńlá ní tí o bá kẹ́rù kúrò nílé wàhálà ìbá bá ńlá oríire ni. ẹgbẹ́ ní oṣù sọ̀rùn jà ọ̀rọ̀ burúkú ò lè ń sọ lẹ́nu náà. orí ẹ ti bàjẹ́ ẹlẹ́nu gbá fún kan kí ni tiẹ̀ pẹ̀lú tó wà lẹ̀ ṣé mo sọ pé kó mo fẹ́ bínú lé ní èyí yóò ṣojú ọ̀bìnú fún mi.
ẹ jẹ́ á ṣe sẹ́ńfọ̀tì fún. Standing ovation mo ní á. It is crystal clear. So emotional. What to get it? Feel your pain. She truly loves you. Kíni iṣẹ́ yìí òun nǹkan tó ń ṣẹlẹ̀ ni. Ọ̀dà mi ò mọ̀ pé tó báyìí. Ìgbà tí mo ti wá rí pé ó yí tó báyìí. I have a plan for you before. Emotionally, èmi náà fún ẹ ní plan mi. Wow. Idiara, take this wristwatch. Kó máa fi rántí mi. Ìwọ ló fẹ́ lọ, èmi ò dẹ̀ kí n disturb life èèyàn. Wristwatch yìí, ó wà so much important sí life mi. Wọ́n fún mi ni, mo dẹ̀ ti ń tọ́jú ẹ̀ tipẹ́. Ọwọ́ òkú náà ti yọ. Bàbá kan ló kú. Ọmọ ẹ̀ ara ogún tó jẹ lọ́wọ́ bàbá ẹ̀ rí èmi ló dẹ̀ fún. So mo á fẹ́ fún ẹ kó má fi wristwatch òkú yìí sorry kó má fi wristwatch tọ̀ fún mi kó má fi rántí mi. Ṣé o gbọ́? Gbà. Such a sweet moment. Oh, can you just say that again? Idara! Jalo jare. Ó dìgbà ó dàbọ̀ Ọlọ́run jọ pàdé o kárìíra pẹ̀láyọ̀ ká má máa sọ fún ara ó dìgbà ó dàbọ̀ Ọlọ́run jọ pàdé o kárìíra pẹ̀láyọ̀ ká má máa sọ fún ara ẹ̀mí rẹ ló máa jẹ́. Ẹ̀mí rẹ ló máa jẹ́. Ọwọ́ rẹ ló máa fi jẹ́. Ọwọ́ rẹ ló máa fi jẹ́. Gbogbo ìwà ìkà tó ti wù láyé rẹ. Ọwọ́ rẹ ló máa fi jẹ́. Ẹ̀mí rẹ ló máa jẹ́. Ẹ̀mí rẹ ló máa jẹ́. Ẹ̀mí rẹ ló máa jẹ́. Wá tún fowó jẹ́. Ọwọ́ rẹ ló máa jẹ́. Ọwọ́ rẹ ló máa jẹ́. Gbogbo ìwà ìkà tó ti wù láyé rẹ. Ọwọ́ rẹ ló máa jẹ́. SAAMU Alajọ. SAAMU Alajọ. SAAMU Alajọ. SAAMU Alajọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU fún wọn lówó. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU Alajọ. SAAMU Alajọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn.